mo ṣe bẹ́ẹ̀ ní Mẹ́rìndà ìjọba Mẹ́rìndà ní ìgbìmọ̀ ti kàwé mo ní ní ilẹ̀ Yorùbá níbo la ti bí èrò nígbà mo débẹ̀ wọ́n rán mú nígbà mi náà fẹ́ sọ mo rán mú mo òṣèré wọn àwọn ṣe wúrẹ́ tó tó ọ̀rọ̀ àríwá ní pẹ̀lú fún àti ìfúnná kí fún ẹ̀. káàbíyèsí wá tó pín. wá dìde bí wọ́n wù ú. sọ́dọ̀ àwọn ìgbàlú ní àkúrẹ́ wa wọ́n mọ̀ bẹ́ẹ̀. 70 prestige medical bill. 1989 ní July wọ́n sì ní ìpínlẹ̀ pẹ̀lú ààrẹ wọ́n ní àwọn òfin ní gbogbo ìtura tó kí bá lọ lẹ́kìn gbòòrò ní gbogbo ọ́fíìsì Nàìjíríà wọ́n ṣe o àwọn ìjọba ọ̀gá aráàlú ọ̀gá ó mọ̀ sí lè gba $8 million worth of medical treatment for Nigerian hospital wọ́n fi fún mi ọmọ ọlọ́wà lábẹ́ mi nígbà ní ìlú minister for food bẹ́ẹ̀ ọwọ́ abá mi kí n jẹ́ ká sí kí n jẹ́ kí n wú mi tàbí ìlú mi. lágbàáyé tí mo lọ bí tí a ń pè ní ìkan lọ́fẹ̀ẹ́ tí wọ́n á sọ pé owó ìlú ẹ̀ ẹ̀ bá fẹ́ ẹ̀fọ́ ọ̀gá. tí mo fẹ́ sọ sí kò ní rọ̀ kíkẹ́ fẹ́ ṣe yí o mo fẹ́ bá mi ṣèjọ má sọ ní ọ̀pẹ má mọ̀ bí ẹ̀mọ́ ní tí ẹ bá ti mọ̀ fẹ́ fẹ́ ṣe láti fún orílẹ̀-èdè yìí sí èmi sọ pé yóò orílẹ̀-èdè yìí 1740 ní ọ̀dà cabinet system lẹ̀ ní Britain nígbà tí wọ́n kú tí ẹ bá fẹ́ mọ̀ how Britain is governed go and read the book and more òun sọ bẹ́ẹ̀ they join the first and then the second you are from Anuba and they couldn't feed you nígbà tí wọ́n gọ́bà ní which party àti theory àti àwọn ni wọ́n fi labour and government 1740 1630 ní àwa Yorùbá ti dá Ọ̀yọ́mèsì system lẹ̀ 1630 110 years before Britain involved cabinet. Chairperson of láti ṣe gbogbo ẹ̀ ní tí Macron ní 1865 ló kàn gbogbo àtúbàtà ó ní àwọn Yorùbá àwọn òbí àwọn ilẹ̀ Yorùbá òun lè káàkiri nílùú wa kò sí ẹni tí tọ́ bá rà sẹ́ni tí ń jalè wọ́n pè ìtọ́sójú ọ̀nà ìlú tó bá fẹ́ tà náà ó yàn àwa Yorùbá ó sì ní ọba settlement àní we were divided our towns in large quarters. The large quarter was broken into smaller ones. Responsibility of foodstuff layers to rise. The chains of command. The ọba nílẹ̀ Yorùbá cannot be trying it out. Because the forces of action is not all. See, agbára láti máa lọ dà láàmú ọ̀gbìn lára àfọwọ́wọ́ láti nínú tiẹ̀ sàmúlò tiẹ̀ àgbàdo àwọn sì ní ọ̀gbọ́n tó gbé sí ọ̀gbọ́n láti tòun proclamation and olùgbọ́n ìlú ọ̀gbìn àdúgbò àgbẹ̀ká ló ń dá sí. tí a bá ní ìpàdé à ń jà à ń tutọ́ sí alẹ́kùn ṣùgbọ́n àgọ́dọ̀ ìdìbò pé wọ́n mọ̀ pé tá a bá fẹ́ níbo ọ̀dà fún ìfìlà àwọn kan ọdún tó ọ̀gbọ́n ọ̀hún. Collecting very good people. The people who come on the system.
ti jókòó ṣàlẹ́ rẹ̀ jókòó yìí wọ́n lè kúrò la fẹ́ ṣe nǹkan ìyẹn nìkan ń dá sí ẹnìkan oṣù gbọ́dán ṣùgbọ́n wá fáwọn àgbà sílẹ̀ tó rárá wa a ti ṣe tó fẹ́ fàṣẹ sílẹ̀ nínú àwọn ẹni ṣe sí yìí àwọn àgbẹ̀ wọn sì náà mú àfàṣẹ sí lórí ògbó ọlọ́run àfàṣẹ sí pẹ̀fẹ́ sí. Gbogbo tá a fẹ́ ṣe nílẹ̀ Yorùbá tá a mo ti sọ fáwọn àjọba mo ti kò sí ẹni kò sí pẹ́kẹ́ ẹ̀kọ́ ní ìgbà tá a bá padà sí democracy ìlú kan sí. 1957 láti pa sí Ghana federal government ní Western Union àti gọ́ọ̀mù dára wa láti lábẹ́ mi. Bàbá fẹ́ gba owó káńsì ní sinasàrẹ́ dàbúdá ṣé gbọ̀ngàn bá fẹ́ owó kan sì yọ lọ sí Àbújá. 125 positions and wọ́n pín Fúlàní ẹ̀kan lọ́gbà òṣèlú wa. Custom ẹ̀sìnlẹ̀, immigration ẹ̀sìnlẹ̀, security police ẹ̀sìnlẹ̀. Wọ́n lẹ́yìn tí Tafa Balógun tí èlé fi Yorùbá kì í sí olórí ọlọ́pàá. Sáyẹn ọlọ́pàá lè fọ́ wáyé. A ti ní police tiwa ọ̀yọ́kù ọ̀tún ẹ̀lú òṣèlú bá a tó ọ̀tún bá a tó òṣèlú bá a tó àwọn tí ó ṣiṣẹ́ wà ní. The high excellence about the best form of government among the white license sectors of power was saying that it was in the Central African Yoruba had not only studied this but had put it to practice not before the white came in America and before the barons exerted into the migrants. Àti dá ìjọba wálé. Bó o la ṣe gbé ara wa tí aláàfin tó lọ sí apákábẹ̀ ní ọ̀dà àwọn àṣàtúnyẹ̀ tó ṣiṣẹ́ fún un. Alóògùn wa bẹ́ẹ̀ bá lọ bàbá. Olùwàsó bá ti lè lọ. Bàbá ti gbé ìlú tó yẹ. Bó o ní a ṣe wá kóra wa dé tí a kóra wa fún àwọn Fúlàní tí a fi kù sí alọ́mọ. Wọ́n tó lè wá sí ìlú lọ. Wọ́n tó lè wá sí ìlú lọ. Wọ́n bá sì bá ní ìjọba àwọn àwọn ìlú ọ̀gá. A sì mú wọn àwọn afọlọ́pàá. Tó bá di dọ́kítà táyà wọ́n ní sùn padà. Wọ́n ní wọ́n sọ̀rọ̀ sí ìjọ́tù lẹ́lẹ́kùn sọ̀rọ̀. Àwọn ọkọ̀ tó fi bẹ̀rẹ̀. Akápẹ́ àwọn èèyàn àwọn títí di ṣe títí di ọ̀sẹ̀ tó kọjá ní ìṣòro tó mú wọn. Kálá fẹ́ fẹjọ́ sùn. Àwọn ẹ̀dá lọ́dọ̀ fún ẹgbẹ́ àpọ̀dà ní ẹgbẹ́ ìgbà ọmọ wọn láti sìn. Ìdí ìlú Yorùbá kò sí ní padà lọ́dọ̀ ara mi fara mi. Ọmọ mi láti gba ayé wọ ènìyàn ọ̀nà ọ̀sẹ̀ mẹ́ta. Ó sì dáàbò pàṣẹ mathematics. Ọmọ mi kan wà ó wà lẹ́kọ̀ọ́ ní sẹ́yìn. Tẹ bá mi tó lóde náà. Ṣé wọ́n rà ní 5.5? Ìgbàlódé ẹ̀fọ́. Àwọn ọ̀tún rẹ̀ kàṣí ṣe àmì kò ní kọ́lẹ̀ àwọn tó yẹ bọ̀ wá yẹ bọ̀ wá. Báwo àròyìn kò wá. Ìbá ní kí ni ìyá sọ? Ìlú ìgbà ìgbà tẹ ẹ bá bá bẹ̀rẹ̀ sí káyọ̀ báyìí. Calculus lédè Yorùbá ó wà ní Johnson Shop ìmọ̀ àti kọ́. Ẹ bá fẹ́ ra nǹkan ogún, wọ́n ní orí mathematics ìgbà tó ṣe tí ò ṣe pé 7, 3 ò ṣe pé a lè pé. Àwọn alákọ̀ọ́kọ́ decimalize. Ó ní òṣèré bí nǹkan mẹ́ta tó ní òní nígbà ó lè pé tó bá fi nǹkan sí mẹ́wàá wá fi ní ewé ìwọ̀n ẹ̀yà ẹ̀rin àrùn ẹ̀fà èyí ẹ̀gbẹ́ ẹ̀sà ẹ̀wà. Kí ni wọ́n ní ọ̀tẹ̀ wọ́n?
lè tó wọ́n ní àṣàbọ̀ nígbà tí bá mẹ́rin ti mẹ́rin ńlá yóò sì ṣẹlẹ̀ lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ọmọ mi ò lè jẹrẹ tí bá dá ìfúnlẹ̀ kò lè wọ́n nínú àkókò òfẹ́ jẹrẹ kọ́ má yọ̀ pẹ̀lú àná máa dá wá sí jẹ́ ìsìnkú lọ́wọ́ wọ́n tẹ̀lé yunifásitì ni tó bá bí wọn tiẹ̀ tẹ̀lé ọmọ ẹgbẹ́ rẹ̀ tó wọn. Yunifásitì ni yunifásitì yóò fi dára yóò gbọ́n kò sọ́mọ tá a bá pọ́n bẹ́ẹ̀ tó kù kò sọ́mọ mi tó lè dùn ọlọ́mọ kan tí yẹ ìgbésẹ̀ ìdíje ìlú ìjọba ìsàmù ìsàmù tó bá fi lórúkọ rẹ̀ tí ó borúkọ rẹ̀ ní ẹ bá ti pè lókù rẹ̀ lọ́nà tí bírèèmù lè ṣe tó ṣe orúkọ ẹ̀ sí gbogbo ìlú olówó wà fún wa ní àǹfààní ààyè kẹ́ẹ̀mí kò sí májìkì kan bí àbádọ́mọdá kan tẹ́ ẹ bá ṣe lẹ́mìí ẹ̀fẹ́ yìí tẹ́ ẹ bá sì jẹ́ náà ọlọ́run bẹ̀rẹ̀ rẹ̀ sí ilẹ̀ Yorùbá ló bá mo dúpẹ́ àìfẹ́ fún mi ìfẹ́ fi bàbá mi àbí ẹ̀mí ẹ̀ lólùlù ọ̀gbọ̀n àdó olúwa àpẹẹrẹ àtàkà tó kú dáadáa wọ́n ní kó o bá sọ̀rọ̀ kù mọ́ kò sí ibi ojú ojú kò sí ibi ọ̀rọ̀ ojú ojú. wọ́n lè kárí gidi tí kò ṣáájú ẹ̀rọ bá bu àkórí ẹsẹ̀ bá bu tọ́nà bọ́ọ̀ ẹ̀pàdé tí mo lójú ọ̀run bàbà abẹ́rẹ́ mẹ́ta òkè àmì ọ̀kadà ọ̀kadẹ̀ ọ̀kà yókù ẹni gbogbo aráyé ẹ̀sọ́ àmì ẹ̀sọ́. lágbára yìí náà máa ti ẹ̀bá yín láyé tí ẹ lò ní ẹ fún mi lágbára yín bá a bá lè fún lójú ọmọ gbọ̀ngàn bẹ́ẹ̀ sí ilẹ̀ fún wa tẹ́ ẹ lò tóun fi gbélé ẹ fún wa ká fi sọ̀rọ̀ fún àtọ́ àjọba gbogbo ìjọba tó ti wà lẹ́kọ̀ọ́ sí ìgbọ́gbọ̀n ìbàdàn náà. Tó o bá gbọ́ tí mo rí tá a bá lọ ní March ní ẹsẹ̀ security council ìgbà fòrúlẹ̀ lọ́nà sì lọ́wọ́ sí pé òun náà ọba náà ti gbà ní ìgbà.